nínú ìsìlámù kò sí tó ní kẹ́ má ṣògùn owó. Nínú ìsìlámù kò sí tó ní kẹ́ má ṣògùn owó. Ẹ̀sìn àwọn bàbá wa àná yẹn ògùn owó lọ́pọ̀lọpọ̀ wọn ṣe tá a fi ń rí wọn lónìí. Bàbá wa Sheikh Yusuf Abuhaji, bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi, bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilorin. Ògùn owó ni gbogbo wọn ṣe tá a fi ń rí àǹfààní wọn jẹ lónìí. Ẹ bá balẹ̀ o, ìṣe ìdánwò sọ ọmọ tí mo sọ wà láyé. Sẹ́yìn ògùn owó yẹn ó yí sí gan. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí olóṣèṣì pọ̀ láyé lónìí ni pé owó tá a fẹ́ fi ṣe ògùn owó yẹn à ní lọ́wọ́. Ẹ gbọ́ nǹkan tó ọmọ náà dáradára ọmọ òfò màdánù yìí ń sọ lẹ́nu. Ó ní nínú Islam wọn ní kéèyàn mọ́ sóògùn owó, ó wá ń dákọ̀ àwọn àgbàlagbà lógún owó náà sí. Ẹ dákun torí Ọlọ́run àwọn ọlọ́pàá irú àwọn tó ẹ̀kẹ́ mọ invite rẹ o, ẹbí o, ara àwọn tán influence wọn rèé o. Mo ń sọ mi fílẹ̀ sọ́sílẹ̀ kan, mo láwọn kéékèèké tá parí ilé kéwú wọ́n ti mọ Kùránì báyìí wọ́n jókòó àfààní ẹ̀yìn tí wọ́n wà ní sórí tí ẹgbọ́n ti ń wí lẹ́nu wáàsí ní í ṣe yìí o, wáàsí ní í ṣe yìí o. Ẹ wo nǹkan tí ń sọ lẹ́nu tí ní kí ẹ mọ sóògùn owó, so ó ń preach pé ògùn owó dáa, ń preach pé ògùn owó ó ní nǹkan tó dáa, ó ní tó fà á tó sì fi pọ̀ láyé nísìnyí ni pé àwọn èèyàn ṣògùn owó, ó tó fi ṣògùn owó kò sí, so owó tẹ́ fi ra páàtì èèyàn àbí torí àkẹ́tẹ́ ń wí náà kọ́ nìyẹn ni ìyẹn ọlọ́pàá ilẹ̀ wa ara wo àwọn tó yẹ kẹ́ ẹ mọ invite rẹ kó wá ṣàlàyé ìwọ ògùn owó tó ń sọ.